Subscribe on Yoruba Gallery TV to enjoy more visual concepts. Adúgbò bọ́lọ̀ àwọn ẹgbẹ́ wa náà làwa ṣiṣẹ́ fún àwọn Pasuma fans club Kano chapter Kano state àwọn náà làwa fún so ìdùnnú náà ló jẹ́ pa padà rí wọn náà àjọ táwọn náà ti ń wá sẹ́kọ̀ọ́ ẹ̀tọ́ wa fẹ́ ṣe Ramadan lecture wọ́n máa wá a bá fẹ́ ṣe nǹkan kan inauguration everything ni wọ́n máa wá birthday party Paso 50th wọ́n wà ń bẹ̀. So opportunity lele fa náà láti reciprocate láti dá wọn lóhùn pé àyè wà láti wá so ìdùnnú ló jẹ́ pé a ríra wa wọ́n ti ń wá wa náà lè ti wá báyìí so téèyàn bá fẹ́ràn yàn tó ń wá ẹ wálé so ìjọ kan náà tí wọ́n náà bá ti ráyè owó onítọ̀hún lọ lé ní so èmi náà ti wá wọn wálé báyìí so wọ́n ṣe gan. Bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sọ pé PFC kò gbé Paso wá gbé Paso ò tiẹ̀ kò nípa PFC sísá Kano. Ó náà máa kan sọ bẹ́ẹ̀. Kódà àwọn tó jẹ́ ìjọba náà lókè àwọn aráàlú kan náà tí wọ́n jẹ́ opposition àwọn náà máa sọ fún gọ́vnà pé kò lè gbé president Buhari wá so gọ́vnà náà adé máa ṣe takuntakun pé kóun rí kóun gbé Buhari wá sínú ìlú yẹn so láti fi bá àwọn opposition yẹn náà jà láti pa wọn lẹ́nu wọn so normal àṣẹṣẹ máa gbọ́rọ̀ ẹ̀ kò ní lè wá yẹn normal tí ni so tó bá lọ tán lọ́tún láǹsìn àwọn náà gbọ́pọ̀ wá etí wọn ṣáàdì ojú wọn ò dẹ̀ fọ́ sàá ṣiṣẹ́ lọ láǹsìn ọ̀la on the 1st of March àwọn akọ̀rin ibi tó bá dọ̀n the 2nd wọn á gbọ́ pé Pasuma ti wá ó ti lọ kò sí wàhálà. Ọlọ́run ló ní gbogbo wọn ti ń wò wá báyìí a ní láti polówó ẹ mọ̀ wọn kì í polówó kóòkì mọ́ wọ́n ti rẹ̀ jù. Orúkọ tèmi ni Tajudeen Ọlálékan Adéoyè. Alhaji Tajudeen Ọlálékan Adéoyè ètò kan ṣẹlẹ̀ nílùú Kánò lánàá níbi tí gbangba ti dẹkùn tí kedere ti bẹ̀wò Alhaji ẹjọ́ ètò wo gan-an ni. Paso ló wá kọrin ní Kánò. Pasuma Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá fún gbogbo onífújì òun ló wá kọrin nílùú Kánò wọ́n lè ṣakitiyan lọ́pọ̀lọpọ̀ lórí wíwá Alhaji Wasiu Alabi Pasuma báwo tí ń ṣe jẹ́ gan-an. tó a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Pasuma fans club Kano èyí tí Fẹ̀sọ̀bíọlá mọ́mí jẹ́ gọ́vnà wọn tí Fẹ́mi Adéwálé tí yẹn jẹ́ sẹ́kẹ́tìrì níwọ̀nba oṣù bíi mélòó kan sẹ́yìn àwọn náà wá bẹ̀ mí ní oyè pé kí n wá jẹ bàbá ẹgbẹ́ wọn. Lóòótọ́ mo fẹ́ràn Pasuma dáadáa ṣùgbọ́n mo ń wò pé bọ́ọ̀ mo ṣe máa jẹ bàbá ẹgbẹ́ wọn but lẹ́yìn ìgbìyànjú pàápàá jùlọ ti sẹ́kẹ́tìrì wọn Fẹ́mi Adéwálé lẹ́yìn so much persuasion mo padà consent láti jẹ bàbá ẹgbẹ́ wọn so ìyẹn ní lẹ́yìn ìgbà tí mo jẹ́ ni wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe inauguration ní fún àwọn executive national executive Pasuma fans club èyí tí president wa Saheed Ọlálékan Imagination tí ó jẹ́ president worldwide tí wọ́n fẹ́ ṣe inauguration wọn ìyẹn ni mo ní màá lọ sí inauguration yẹn so látàrí bẹ́ẹ̀ wọ́n wá bá mi sọ́nlé ká tó lọ pé a máa lọ sọ́dọ̀ Pasuma láti lọ gba date Kano mo wá ní ṣé wọ́n ti ń gbìyànjú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àìbá ọ̀pọ̀ wọn náà ti ń lọ tí bóyá torí ìdí kan àbí ìdí kejì Ọlọ́run ò ṣáàjẹ́ ó ṣeé ṣe mo ní kò sí wàhálà a lọ inauguration ní on 28 January 2018 pẹ̀lú ìyọ́nú Ọlọ́run ọba ní tí Pasuma fún wa ní appointment lọ́jọ́ kejì tó jẹ́ 29 ní ilé ẹ̀ tó a dẹ̀ délé a lọ ọ́fíìsì aṣáàbá Alábí àjọ ríṣì terms ní tó jẹ́ pé pẹ̀lú ògo Ọlọ́run ọba wọ́n ṣáà fún wa ní date ìyẹn ni date tí a ṣe ní àná òde yìí ní ìlú Kánò. A dúpẹ́ fọlọ́run fún àṣeyọrí ètò ṣóò ńlá gbàǹgbà tí ó wáyé nílùú Kánò ọ̀kan irú ẹ̀ tí mi ò lérò pé irú ẹ̀ ṣẹlẹ̀ rí Alhaji àbí irú ẹ̀ ṣẹlẹ̀ rí nílùú Kánò ni. Bẹ́ẹ̀ bá fọmọ wọ́ ọmọ ó máa lù kan pa ni Paso èso lórin gbẹ́gbẹ́ so tí gbogbo ibi tálàbí bá wá dandan a máa rí turn up torí pé kí ni ẹni tó mọ iyì Ọlọ́run ọba ni ó dẹ̀ mọ ìyá ó mọ iyì òbí
so ìdí one of the reasons nìyẹn tẹ́mi tiẹ̀ fi fẹ́ràn ẹ̀ téèyàn bá mọ Yorùbá in fact ó ti kógo ayé já. Ẹlẹ́ẹ̀kejì tó dà bẹ́ẹ̀ ni pé humility. Paso ti ṣe 50 kọjá ń sìn, bọ̀ tó bá rọ́mọ 25 years ó máa fẹ́ tọ̀bálẹ̀ fún. Kò ń ṣe ẹnìkan tó ní ìgbéraga, kò dẹ̀ ń ṣe ẹni tó ní jàgídíjàgan. Èèyàn kan téèyàn lè tẹ̀lé ni tó lè emulate. Ọmọ alálùbáríkà ni, ẹ̀gbọ́n alálùbáríkà ni, ọ̀gá wa nìyẹn confam. adúpẹ́ fún ọlọ́ alájà ẹlẹ́ nífẹ̀ẹ́ Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ọba bàbá ọba. Ó tiẹ̀ tó ìgbà wo tí ẹ ti mọ Alhaji Wasiu Alabi Pasuma? Ilẹ̀ ti ta sí tẹ́mi ti mọ Alabi Pasuma, ṣùgbọ́n ríríra wa January 28, 2018 la ríra. Ọjọ́ adẹ̀wà ríra ní bisho lọ́jọ́ kejì on 29 ta pàdé ta jọ sọ̀rọ̀. Ló bá di pé àṣà ń sọ̀rọ̀ gist ṣàpọ̀ bí ẹni tó ti mọ́ra bí 20 ọdún 30 ọdún. In fact mo gbádùn meeting tàjọ ṣe lọ́jọ́ náà. Aláyé ò fẹ́ ká lọ, èmi dẹ̀ níbi tẹ́mi ń lọ lẹ́kọ̀ọ́ lọ́jọ́ yẹn, so mo ṣáà bẹ̀bẹ̀ bí ẹ̀fẹ̀ ni mo fi yọ bọ́rọ̀ mọ́ wọn lọ́wọ́. So kò ń ṣe pé ó ti agbé ríra wa àṣẹ̀ríra lọ́dún yìí. Ìrìn àjò yẹn wá dàbí ẹni tó ti pẹ́ láti mọ́ra. So mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Ọlọ́run fún wa ní program náà ṣe, a gbé wọn lọ hòtẹ́ẹ̀lì. In fact trust tí Alabi nínú mi, in fact mo appreciate ẹ̀. Ọlọ́run kò jọ bàjẹ́, ní bàjẹ́ fún gbogbo ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ bàbá àwọn olólùfẹ́ Pasuma tí ò ṣẹgbẹ́, torí àwọn tí ò ṣẹgbẹ́ tán fẹ́ràn ẹ̀ wọ́n pọ̀ dáhùn tán ṣẹgbẹ́. So Ọlọ́run ló ba ilé àti àwọn ẹnìkọ̀ọ̀kan wa jẹ́. Alhaji ẹ gbàlejò olórin ńlá ní nílùú Kano Alhaji Wasiu Alabi Pasuma ní March 1st nílùú Kano. Alhaji bí ìgbà wo ni ká tún máa retí pé Alhaji Wasiu Alabi Pasuma á tún padà sílùú Kano gan? Gbogbo èèyàn wà lọ́wọ́ Ọlọ́run ọba, because pẹ̀lú ògo Ọlọ́run Alhaji Pasuma máa lọ sí 2-month tour ní America ní on 6th of this month tó ń ṣe March 2018. So láti ibẹ̀ ó máa gbàbẹ̀ yẹn lọ sí umrah inú àwẹ̀ ọdún ìtúnú máa kù díẹ̀ náà máa darí wá. So reason tí mi fi lè fún yín date, bàbá pé Alabi ẹ̀yin náà gbọ́ lọ́jọ́ yẹn ó ní bàbá pé òun ní next month òun máa wá, but torí àwọn booking eré tó ti wà ńlẹ̀ ìyẹn la fi lè sọ pé ìgbà báyìí, but kò sígbà tá a pè wọ́n tán ní jẹ́. Alhaji kí ni nǹkan tí ẹ fẹ́ràn jùlọ nípa Alhaji Wasiu Alabi Pasuma ní wíwá tí wọ́n wá visit yín ní Kano yìí? In fact mi ò mọ bí tí máa ti bẹ̀rẹ̀. Ṣé humility yẹn ni wọ́n gbà wá, wọ́n gba gbogbo ń ta ṣe fún wọn, because ẹni tó ti go places ni wọ́n, home and abroad, Europe, America, gbogbo ẹ̀ wọ́n ti róríṣiríṣi. So Kano náà ń ṣe ìlú tí a lè fọwọ́ rọ́ sẹ́yìn ní orílẹ̀-èdè àgbáyé. Kano jẹ́ ìlú kan tí ó jẹ́ ìlú àlùbáríkà, ṣùgbọ́n tá a bá a fi wọ́n sí hotel room executive suite ní Tahir, ó dẹ̀ bá fẹ́ gbà ẹlòmíì máa ní presidential suite lòun fẹ́ tó bá ti dé level yẹn, ara humility tá à ń sọ nìyẹn. So ìyẹn kó máa járe kọ́gbọ́n fún gbogbo àwọn olórin tó kù tán jẹ́ sàwáwù Alabi Pasuma, àbáwọn tán jùlọ àbáwọn tí ò tó jọmọ lẹ́yìn tó ń bọ̀, káwọn náà máa fi ṣe ẹ̀kọ́, ká máa fi ṣe àríkọ́gbọ́n wípé ìwà rẹ̀lẹ̀ ìyẹn ló lè gbéyàn débi gíga, ìwà rẹ̀lẹ̀ ìyẹn ló lè jẹ́ kéèyàn lo ọjọ́ ayé rẹ̀ tọ́lọ́run kọ fún nínú ìfọ̀kànbalẹ̀ tí gbogbo ayé á sì máa fẹ́ tiẹ̀. Humility yẹn ìyẹn ni number 2, tí pé kó dúró ti ìyá ẹ̀ ìyẹn number 1. Mo sọ eléyìí fún tó rẹ́rìn tínú ẹ̀ dẹ̀ dùn. So kò sẹ́ni tí ó máa hùwà tó dáa tán bá sọ fún tínú ẹ̀ ò ní dùn. So Ọlọ́run ní ba ayọ̀ gbogbo wa jẹ́. Alhaji kò sí bó ṣe lè wù kórí kí ẹ̀dá má ní kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀. Ǹjẹ́ ẹ ti rí kùdìẹ̀kùdìẹ̀ kékeré kan tí ẹ lè sọ nípa Alhaji Wasiu Alabi Pasuma bí wọ́n ṣe fún yín ní visit nílùú Kano? Tó kò sí ẹni tí ò ní shortcoming, but níwájú Ọlọ́run bá tèèyàn mi ò rí shortcoming kankan, bóyá torí pé ọjọ́ tájọ lò pẹ̀lú ara wa ò ju bí ọjọ́ 2 sí 3 lọ, but ìwọ̀nba ìgbà tájọ wà yẹn gbogbo ohun tí a bá fún wọn, in fact n tán jẹ gan jọ mí lójú. Ẹlòmíì máa ní kán lọ bá òun wá chicken kọ̀ǹgọ́
wọ́n lọ wá gbogbo ẹ̀. Alabi ní kán bá ń wá rice tán fi titus ṣe, tán fi ṣe sauce ẹ̀ kán lọ. Èmi ò wò pé ẹgbẹ́ lómi ni ìdárayá ti pọ̀ jù, so mi ò rí shortcoming kankan. Ọlọ́run ní bàyọ̀ tiẹ̀ jẹ́, ògo ló jẹ́ ní inú ìdílé wọn. Ọlọ́run ò ní pa ní kékeré torí ọmọdé yìí ní 50 ọmọdé ni Ọlọ́run. Wọ́n jù wá lọ ẹ̀gbọ́n náà jẹ́ fáwọn, but 50 ọmọdé ni Ọlọ́run á dà wọ́n lágbà. Àwa tí àwa náà dẹ̀ jẹ́ olólùfẹ́ wọn, tá a jábúrò lẹ́yìn wọn, Ọlọ́run ò ní pa wá náà, ilé àtọ̀nà wa ò ní dàrú. Kẹwàá tó lọ ṣe rí gbogbo ìrìn àjò ẹ̀dá láyé, tó bá ti jọkùnrin ni ẹ́ tó ti bàlágà tọ́lọ́run wa ti ní pé kó fẹ́yàwó, gbogbo eléyìí tá à ń sọ yìí sìn, because láti airport ilé ọ̀dọ̀ mi níbí ni Pasuma wà. Kò dẹ̀ sí ní tó jẹ́ ó rọrùn bí ó ṣe backbone. Ọlọ́run ní backbone àkọ́kọ́, mo fọpẹ́ fọlọ́run ọba. Ẹlẹ́ẹ̀kejì tó dàbí irú ẹ̀ ni ìyàwó mi. Mo fi àsìkò yìí mo fi dúpẹ́ fún ìyàwó mi Alhaja Kudrat Tajudeen Ọlálékan Adéoyè. Ìyàwó alálùbáríkà ni, ìyàwó tó ṣe é fi yangàn ni, ìyá àbèjì. So mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan gidi. Ọlọ́run ò ní lè kúrò nídìí ẹrù ẹ̀. Gbogbo obìnrin ayé pátápátá tó bá ti lè jẹ́ igi lẹ́yìn ọgbà fọ́kọ, ìfá obìnrin alálùbáríkà ni. Irú obìnrin téèyàn fi ń yangàn láwùjọ ni. Obìnrin tó yẹ pé anywhere tí n bá ń lọ tí mo lè mú dání ni, because kò ní dójú tì mí. Full backing nínú àdúrà. Ìfá lórí program yìí ó gba àwẹ̀, kò ń ṣọjọ́ kan, kò ń ṣọjọ́ méjì. Alabi bọ̀ ń Kánò, PFC ló dẹ̀ ń gbé bọ̀. Bàbá ẹgbẹ́ lèmi jẹ́, lóòótọ́ gbogbo alájọ pa ọwọ́ pọ̀ láti rí i pé Ọlọ́run bá mú wá sí ìmúṣẹ bọ́. Òun gangan ni backbone. Àwẹ̀ ń lọ, gbogbo hospitality, gbogbo oríṣiríṣi, ó ṣáà fún mi ń support. So mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ní lè kúrò ní ẹrù ẹ̀, kò dẹ̀ ní pa wá ń kékeré, yóò fa àlùbáríkà sáyé wájú báyìí lọ. Alhaji, ẹ̀yin ni ẹ ń fi ìfẹ́ hàn sí ẹlòmíràn tí èso ọmọ ìyá tí èso ọmọ bàbá yín. Alhaji, ẹ̀yin gan fúnra yín irú iṣẹ́ wo gan tí ẹ̀ lẹ gbé dání tí ẹ̀ ń ṣe? Oníṣòwò lèmi, automobile dealer ni èmi, tí ìyàwó mi dẹ̀ jẹ́ textile dealer. So iṣẹ́ kata mọ́tò, ká import mọ́tò, kata mọ́tò, iṣẹ́ táwa ń ṣe nìyẹn. Ilé-iṣẹ́ wa kalẹ̀ sí number 112 Katsina Road lẹ́gbẹ̀ẹ́ Mariam Abacha Girls College ní Kano. Onírúurú mọ́tò tẹ́ bá ń fẹ́, gbogbo ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run tó ní duty, custom duty, gbogbo ẹ̀ máa rí lọ́dọ̀ wa ní agbára Ọlọ́run ọba. Tó bá dẹ̀ jẹ́ pé textile ní nípa Ankara, Daviva, ilé-iṣẹ́ wa kalẹ̀ sí Gidan Babadan Papa ní Kano nínú Kori market. So gbogbo ẹni tó bá bá wa dòwò pọ̀ wọn ní ṣọ́ọ̀tì pẹ̀lú ògo Ọlọ́run ọba, torí Ọlọ́run la fi ṣáájú. Ọlọ́run ọba náà dẹ̀ ló ń ṣe gbogbo. Alhaji, ǹjẹ́ tiẹ̀ lè ju nọ́mbà kékeré kan síta tí àwọn èèyàn lè máa kàn sí, bóyá wọ́n tiẹ̀ fẹ́ raṣọ lọ́wọ́ ìyàwó yín ni àbí wọ́n tiẹ̀ fẹ́ ra mọ́tò lọ́wọ́ tẹ̀yin gangan? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi ní 08036194434 tí ètò bá ti rí mi, because business náà, orúkọ business wa Taolac Nigeria Limited, a cover automobile, a cover textile. Business ti di èyí tá a jọ ń ṣe papọ̀, kò ìyá sọ́tọ̀ mọ́ ń sìn àti papọ̀. So ó ti di business tọkọtaya. So tẹ́ bá ti rí nọ́mbà yẹn, tẹ́ bá ti get nọ́mbà yẹn, bó jẹ́ aṣọ lẹ fẹ́ rà níye, bó jẹ́ kọ̀ǹténà 10, a máa bá yín get ẹ̀ ní reasonable and affordable price. Ìwà ẹgbẹ́ mọ́tò náà lẹ fẹ́ rà, same thing. Tẹ́ bá dẹ̀ fẹ́ service àwọn mọ́tò yín, a máa wà fún yẹn náà. Bó jẹ́ spare part náà ni, gbogbo ẹ̀ la wà fún. Òun ni ẹ̀yin ará ilé ń gbọ́ yẹn o. Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gálẹ̀ ò kí ń bá àwọn èèyàn ń ṣe. Ẹ gbọ́ tí wọ́n pè yàn ní bàbá ọba, ọ̀gá ọba. Ẹ wo, kò tí ẹ ṣe tí a fẹ́ pe Alhaji Wasiu Alabi Pasuma nípa orin fújì yìí tí a lè pe Alhaji Wasiu Alabi Pasuma. Alhaji, kí ni ìmọ̀ràn yín fún Alhaji Wasiu Alabi Pasuma? Ìmọ̀ràn mi fún ọ̀gá wa authority Shehu Fuji Gausu Samani Fuji ni pé bọ́n ṣe ń ṣe yẹn nípa ìwà rẹ̀lẹ̀, nípa ìfojútẹ́ńbẹ́lú èèyàn, ìyẹn nìkan máa ṣe. Ọlọ́run á tì wọ́n lẹ́yìn ká tún máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ pé ẹgbẹ́ PFC náà tí ó jẹ́ pé abẹ́ umbrella wọn ló ti jáde, ẹgbẹ́ náà ò ní bàjẹ́. Mo fi àsìkò yìí mo fi kí founder PFC
tó jẹ́ national adviser lásìkò yìí ẹ̀gbọ́n wa èèyàn wa ọ̀rẹ́ wa sẹ̀mẹ̀ kò ní bàjẹ́ fún wọn. mo dẹ̀ fi àsìkò yìí kí national president worldwide president Alhaji wa Saheed Imagination pé wọ́n kó akitiyan game changer. wọ́n gbéra láti ìlú Èkó, wọ́n fi sọ pé PFC ló ń ṣe nǹkan jẹ́ ìran representative lọ fúnra wọn gbéra pẹ̀lú àáfàá ilé pẹ̀lú senate president wa gbogbo wọn gọ́vnà Èkó gbogbo wọn náà wá pátápátá àfàsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo wọn patron Kaduna gbogbo àwọn governors láti Taraba láti Edo láti Delta Sokoto Niger gọ́vnà Abuja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọn gọ́vnà yapa àwọn èèyàn dìde wọ́n fìfẹ́ wọn gọ́vnà Kaduna náà tí Ọlọ́run tiẹ̀ tó wá ṣe tó jẹ́ pé period yẹn ni ó bímọ sí ọjọ́ Sunday tó ń bọ̀ níwájú yìí ni name títí ẹ̀ ọmọ tí wọ́n bí Ọlọ́run ó ṣe ọmọ náà ní ọmọ alálùbáríkà. PFC ò ní bàjẹ́ o, PFC á gbé gbogbo wa sí rere o, ó ti ń da Fálàbí ń sìn kò ní bàjẹ́ fún láéláé. mo wá bẹ Ọlọ́run ọba pé kọ́lọ́run má kánjú pa kó má kánjú pa wá náà, iléeṣẹ́ wa ò ní jóná o, Ọlọ́run wà pẹ̀lú wa. ẹ ṣé gan. Thank you. That's all. Wow.